Alright. Ènìyàn o ojú ọ̀nà ìrìn àjò ìwádìí ìjìnlẹ̀ ọdún 2021 ilé là ń bá lọ tẹ báwo ẹ rí wípé iṣẹ́ kékeré kọ́ là ń ṣe Ọlọ́run ní sọ wa lójúgbó bá a ṣe máa ń rìn nìyẹn ṣe yí pé ààbò Ọlọ́run ilé máa ń dájú lójú wa lórí gbogbo ibi tá à ń gbà yìí a lè pàdé èèyàn a lè pàdé nǹkan kan àwọn mọ́tò kọ̀ọ̀kan tí bá ń lọ́nà oko la máa ń pàdé ní ọ̀nà lẹ́yìn rí pé wá ti pàdé mọ́tò kan báyìí mo fẹ́ pẹ́wọ́ sí níbí. Bá a ṣe máa ń lọ lójúgbónù títí tá a fi lọ kan àwọn ìlú tí a bá ń lọ wọ́n bá ń fi ojú ọ̀nà hàn wọ́n lọ àwa nìkan ni kò sí pé mọ́tò kankan ń bọ̀ ní ẹ̀yìn bàbá pàdé mọ́tò ni a sì máa kánú a ti ń wọ ìlú lọ báwọn iná ẹ̀ la fi ń dúpẹ́ lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe máa ń fi ìwúre yín sìn wá lọ sí gbogbo àwọn ìlú tí a máa ń lọ a fi máa ń dúpẹ́ lọ́wọ́ yín gidi gan àbí wọ́n ti ń ṣe ọ̀nà yẹn pé láti ẹ̀gbà wọlé ọ̀dà pé ibi tá a gbà wọlé ń jọ náà ni mo ò sọ̀nà yẹn dáa torí àgbàbí kánjọ́ kan tọ́nà yẹn ò dáa ẹ̀gẹ́ wọn kó lẹ̀ yìí. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ta máa ń sọ fún wa pé àwa àìjókòó lé à ń lọ káàkiri láti wá ìtàn lọ ni mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá tẹ̀ ń dúró tì wá àti ń wọ ìlú bá ń fa àwọn ilé yẹn hàn wọ́n àti ń wọ ìlú lónìí olónìí báyìí ìlú kẹrin tá à ń lọ ní lónìí olónìí àti fẹ́ yà wọlé báyìí wọ́n ti ṣe wọ́n ẹ̀sẹ̀ ṣe ọ̀nà ilé náà ọ̀nà yẹn náà lọ wọ́n ẹ̀sẹ̀ ṣe ìyẹn lọ sí ilé ogbó padà ṣùgbọ́n wo nǹkan ọ̀nà gbogbo ọ̀nà yóò dá wọ́n èké pẹ́ o inú oṣù kejì tí mo débì wọ́n sì ń ṣe ọ̀nà yìí lọ́wọ́ ńgbà yẹn tí wọ́n yẹjú ẹ̀ ní tí wọ́n ṣe tí wọ́n pè pẹ́ kí lọ́dún kan ló ti wú padà ọwọ́ gbélé ń já tí wọ́n ṣe nu o àti wọnú òdù báyìí ṣe o báwo láṣẹ ń gbà ó làbí báyìí náà láṣẹ. Ìlú tán ò mọ ọba ààbọ̀ ọba débẹ̀ o ìlú tán ò mọ ni ó mú ni débẹ̀ ìlú tán ò mọ mí rí o ìtàn ló mú mi dé ibẹ̀ o. Iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ bó ṣe máa ń gbé wa káàkiri àwọn ìlú ìṣẹ̀ǹbáyé nílẹ̀ Yorùbá náà ìpínlẹ̀ Ọ̀ṣun la wà báyìí ìpínlẹ̀ Ọ̀ṣun la wà àti gbórí wọ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ààrẹ òpìtàn yín náà ni o olóyè Laji Abbas